أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه. A dúpẹ́ tọ́pọ̀ fún Ọlọ́run ọba àlékè ọlá. A tọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún oníṣẹ́ Ọlọ́run ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. A tún bára wa dúpẹ́ wípé àwẹ̀ náà láti ń tẹ̀síwájú ń bẹ̀ lọ́kọ̀ọ̀kan ìjèjì yìí. So a bẹ̀ kí Ọlọ́run ọba àlékè ọlá kó má ṣe jẹ́ kí a rí òpin àwẹ̀ náà, kó wá ṣe ní tààtún gbà nínú ìṣẹ̀mí ayé ẹnìkọ̀ọ̀kan wa. A kí gbogbo wa níbikíbi tí a ti ń gbọ́ wa tá a sì ti ń wò wá wípé a kú ọdún, a kú òǹgbẹ, a kú ìtẹ́nu. A bẹ̀ nínú àánú rẹ̀ kó má ṣe gbà ní ìjọsìn ní ọwọ́ wa. Lábẹ́ kí a lo àsìkò wa gẹ́gẹ́ bó ṣe tọ́ àti bó ṣe yẹ. Ẹ rí i pé àsìkò méjì ni a ní: àsìkò ọ̀sán, bákan náà a sì ní àsìkò òru. Nínú àwọn nǹkan tí Ọlọ́run ọba àlékè ọlá tó dásà lẹ́sà fún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, tó pa láṣẹ rẹ̀ tààràtààrà tí ò dàrú, tí ò dẹ̀ ní à ń pẹ́ sọ pàápàá, òun náà ni ìmọ̀ jí lóru, máa ṣe náfìlà, máa dìde lóru, èyí tí wọ́n ń pè ní qiyamul layl. So eléyìí, àwa tí a jẹ́ ọmọlẹ́yìn ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, àwa náà gbọ́dọ̀ gbìyànjú báwo láàṣẹ máa ṣe kíni o, láàṣẹ máa kọ́ṣe ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam níbi ìmọ̀ jí lóru. Ọlọ́run ọba ń sọ fún oníṣẹ́ Ọlọ́run sallallahu alayhi wa sallam pé ya ayyuhal muzammil qumil layla illa qalila. Ìránṣẹ́ Ọlọ́run máa dìde lóru, kódà bọ́dà bí ó jẹ́ pé àsìkò díẹ̀ ni, sá máa rí pé òun ṣe kíni o, òun ṣe náfìlà, òun dìde lóru, òun bẹ lọ́hùn. Kódà Ọlọ́run tún tẹ̀síwájú pé nisfahu aw inqus minhu qalila. So kódà bọ́ ọ bá lo àsìkò odidi àsìkò ìdajì òru tó lò láti ṣe náfìlà, kò tí ì ṣe kíni o, kò tí ì pọ̀ jù. So torí pé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam òun gangan fúnra ẹ̀ sọ wípé afdalu salati ba'dal farida qiyamul layl. So èyí tó tún lóore jù lẹ́yìn ìgbà téèyàn bá ti ṣe kíni o, téèyàn bá ti kí ìrun ọ̀ranyàn, torí pé ọ̀ranyàn yẹn nǹkan kan ò ṣe déédéé rẹ o, ẹnìkan má tàn ọ́ jẹ o, nǹkan kan kò ṣe déédéé ní tọ́lọ́run ọba àlékè ọlá bá pa wá láṣẹ pé ká máa ṣe kíni o, ká máa ṣe. Ṣùgbọ́n lábẹ́ pé ká tún máa fi ká máa náà tún máa ṣe náfìlà, ká máa ṣe àfikún dáadáa tí àwa náà ń ṣe fún Ọlọ́run ọba àlékè ọlá, òun náà ni qiyamul layli wà. Ó sì dáa pọ̀ tá a bá lè ṣe. Iná láti gbọ́ pé ó ń ṣe Ọlọ́run sallallahu alayhi wa sallam, ó jẹ́ ká mọ̀ yìí pé àsìkò yẹn àsìkò tó ṣe pàtàkì ni. Nínú ẹgbàá wa kan tí wọ́n tún gbà látọ̀dọ̀ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, òun náà ni wípé inú àwọn àsìkò àbí inú àwọn ìjọsìn tó lọ́lá jù, òun náà ni ìjọsìn tó ń ṣe tó jẹ́ sí pé táìmù tí wọ́n ń ṣe òun, àwọn kan ń hanrun ni. Táìmù tí wọ́n ń ṣe tó mójútó tọ́lọ́run ọba, tó ń bẹ lọ́run, tó ń rawọ́ rasẹ̀ yẹn, tó dúró, tó ń ka Kùránì, tó ń forí kalẹ̀ fọ́lọ́run, àwọn kan ń ṣe kíni o, wọ́n ń hanrun ni, wọ́n ń sùn ni. So irú àwọn ìjọsìn bẹ́ẹ̀, ànábì wa sallallahu alayhi wa sallam ó jẹ́ ká mọ̀ yìí pé inú àwọn ìjọsìn tó ṣe kíni o, tó lọ́lá ni. So ẹ jẹ́ ká gbìyànjú kọjá sí pé qiyamul layli wa a máa ṣe, torí pé qiyamul layli tá à ń wò yẹn, nítorí àwọn ọ̀lẹ ńlá fi sọ salatu tarawih la ẹlòmíì fi sọ di kíni o, la fi sọ di qiyamul layli. Ẹlòmíì ò pé tó ń bá ti kúkú kí tarawih ó ti tán náà nù. Gbogbo ẹ̀ náà sì ní qiyamul layli náà ni, torí pé tarawih qiyamul layli ni, tahajudu qiyamul layli ni, qiyamul layli náà nǹkan kan náà gbogbo ẹ̀. Torí pé gbogbo tó bá ti bẹ̀rẹ̀ láti magribi, ìrun magrib títí tí ó fi di fajr, léèlù ní nínú Islam. So irú àwọn àsìkò yìí á gbìyànjú, á máa jí lóru, á máa rawọ́ rasẹ̀ sọ́lọ́run ọba. So àní dákẹ́. So tí ọba ti mọ́ wa lá gẹ́gẹ́ bá a ti sọ láàrin odidi oṣù kan yìí, ẹ rí i pé yóò rọrùn fún wa nígbà táyẹ̀ bá tún ṣe kíni o, tó bá tún lọ. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, kí a sáré sọ léyìí náà, ó sọ fún wa yìí pé tí ó bá ti di òru yẹn, Ọlọ́run ọba àlékè Ọlọ́run máa sọ̀kalẹ̀, yóò máa wá sọ pé yá baghiyal khair, ta ni ń fẹ́ dáadáa kí n fún? Ẹ dákun, ta ni ò fẹ́ dáadáa nínú wa? Àtẹni tó sùn, àtẹni tó jí, gbogbo wa la fẹ́ dáadáa. Iṣẹ́ rẹ̀ lọ́kàn lé abẹ́ lọ́hùn kọ́ lọ́hùn ọba àlékè ọlá kó jẹ́ ọ̀rọ̀ rọrùn fún wa láti ṣe, káwa náà lè bá rí oore tọ́pọ̀ nínú lọ́dọ̀ Ọlọ́run ọba àlékè ọlá. A bẹ̀ nínú àánú rẹ̀ èyí tá a sọ yìí,
ọlọ́run dákun mọ́sá jẹ́ kó wúlò fún wa àmọ́ ṣe ní àsọmọ fún wa ọlọ́run dákun mọ́sá gbà lẹ́sìn lọ́wọ́ wa wọlá ìníkù rẹ̀ ọlọ́run wọlá la ilaha illallah wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh.